kan bá kíní ọ̀hún lọ àbẹ́fẹ́ mú yàn wá ni láti PDP yín. báwo la ṣe máa ní kó ṣé pàtì wa ló wà. a lè sọ. àwọn agbé tiwọn sílẹ̀ àwọn tó agbé tiwa sílẹ̀ ni. láti kó jọmọ Yorùbá. ìgbà tó jẹ́ ọmọ Yorùbá kọ́ yẹn o. ó lè dé yẹn yín ó ti pè yẹn ti. ó ti wá. bẹ́ẹ̀ oko à ń ṣe ẹgbẹ́ kan náà mímí ìpè sínú pátì kan náà. tẹnitẹni. olúkàkú á lọ jà fún tiẹ̀ ẹjẹ́ kan fi torí ètò kò ní o. lóòótọ́ kò sí bọ́ọ̀yàn ṣe lè lọ sọ́tún kó lọ sósì. àwọn aráalé ẹni ìrìn aráalé ẹni rẹ̀ ṣùgbọ́n tó ọ̀rọ̀ bá wọlé. ká sọ ni o. tó bá ní pé àfihàn ẹgbẹ́ tí ẹni tó jẹ́ Yorùbá ìyẹn la fẹ́ fi ṣe ìjọ tọ́nà ń dá ẹ̀ tó sọ fún Olódùmarè Yorùbá ló fẹ́ lọ àbọ̀ Haúsá ló fẹ́ ṣe ó kàn jábọ́ nípa Olódùmarè bẹ́ẹ̀ sórí nǹkan tí Yorùbá nígbà láti ọmọ Nàìjíríà. bàbá bó ṣe wá rí ìsà a rí pé àwọn ní báyìí ẹni tó ń lò lọ́wọ́ báyìí ìsàlẹ̀ mi ló ti wá ó ti wá lọ́dún 4 tí PDP náà bá máa jáde ṣé ẹ mú yàn wá láti ìsàlẹ̀ ní. ìsàlẹ̀ ní àwa ti sọ. wọ́n jọ ta kàngbọ̀n. gbọ́gbọ́ á ìsàlẹ̀ ní torí gbogbo àwọn èèyàn kan ló ń dúfo ẹ̀rí ẹ̀ àánú ẹ̀dẹ̀ ìṣèlú. gbogbo nǹkan táwọn bàbá yìí wọ́n ti sọ̀lú dẹ̀rọ̀ olùwà jáde àbòsí ló ń jẹ́ bẹ́ẹ̀ àfiwọ́ kò sẹ́ni tó lè bá wọn sọ ambition òun ni tí ambition níwájú ti Nàìjíríà. ṣé wípé ilẹ̀ ń sọ̀rọ̀ yẹn bàbá ni àbí. Àtíkù ní ó ní kò síbi tẹ́ bá lè ṣe àwọn tó ń lọ bá ní ADC ó lóun máa dìbò fún president by túláàsì. òun wá gbàpò tí. òun máa gbàpò tí wàhálà tiẹ̀ kó lọ gbé ṣebí ìtọ́ ló fi kúrò lẹ́gbẹ́ wa ni. ṣùgbọ́n sáà lónìí ta ni ẹni náà nínú PDP tí ẹ fẹ́ lò ní sáà tó ń bọ̀ yìí. tí kò sí ìyàn PDP. tó jẹ́ sàlẹ̀ ń bí. ṣe yíwà gọ́ọ̀nà nípa àwọn sàǹkọ̀sàǹkọ̀ kan ti kú mbẹ́. wọ́n ti wá sí ADC. wọ́n ti padà sí APC. kọ́ máa lọ èèyàn kan kúrò lágbo ṣé èèyàn kan jáwádé ṣé èèyàn kan lè jáwádé. ǹjẹ́ ẹ̀ sọ fún wa sí ni pé ẹni bá máa lọ kó máa lọ PDP ò lè dáwọ́rọ́. láíláí tó bá fi tipátipá ní àfikún o fẹ́ kó fọ ibẹ̀ ló máa èèyàn ọmọ ènìyàn abìdí yànyàn ṣé wọ́n fẹ́ gbẹ́kẹ̀lé ọmọ èèyàn òfo ló gbẹ́kẹ̀lé yẹn o Olódùmarè nìkan lọ́ba lánàá lẹ́nu àti títí láéláé. èèyàn kan lóun kò sí bóun ò ṣe jẹ́ mo ti gbọ́ o bóyá áńgẹ́lì Gabriel bá dé ìsinsìn tó bá ní kó nìṣó lẹ̀ kó bá jẹ́ ń bẹ̀ pé jọ ẹ fún mi ní 2 minutes kí ló jẹ́ bẹ́ẹ̀ ó lọ nìyẹn so kí lọmọ èèyàn fẹ́ lòun fẹ́ jù ẹni tó lọ máa yàn ẹgbẹ́ tiwa o àwọn tó kù àti Ìgbò àti South South o àti Yorùbá o máa bọ̀ àlọ́ pápá àyẹ̀wò kò ṣe pé mi ló kàn o. bàbá a ti rí i pé wọ́n ti ń gbé kíní kan káàkiri. kò sí nǹkan tó jẹ́ bẹ́ẹ̀ lọ́dọ̀ àgbẹ̀ tiwa o èmi ló kàn kò sí nǹkan tó jẹ́ mi ló kàn o. níbo ló ti kàn wọ́n tani ẹni àwọn kan sọ pé kó pé Ṣèyí Mákindé ló kàn báyìí ni ó kàn a sì rí i pé gómìnà ni ẹnu tiẹ̀ náà kálù dáadáa. ó máa ṣe tán láìpẹ́ yìí tó bá lóun fẹ́ ṣe kí la máa ní pé kó má ṣe á bọ́ta láti tayò pẹ̀lú àwọn tó kù. ṣé ká fọkàn sọ́dọ̀ tiẹ̀ láti nínú ẹgbẹ́ PDP ẹni tí ń bọ̀ ní PDP yìí o. àwọn èèyàn gbọ́ àti ògbọ́ nǹkan tí mo sọ bí a ṣe ń ṣe nínú ẹgbẹ́ wa lèmi explain fún yín nǹkan tó wà ń kún tèmi ikùn mi ló wà èmi ò ń ṣe pé èmi ni mo ní ẹgbẹ́ kò sẹ́ni tó ní ẹgbẹ́ gbogbo wa lájíjọ ní tó bá lóhùn ẹ láti ṣe bọ́tà wàdẹ̀ wá ta ẹlòmíì wà ní ìlú Ìgbò tóun náà lóun fẹ́ jáde èmi wà ní South tó máa lóun fẹ́ jáde tá a bá dé pápá la máa wò ó pé kí ni ọ̀gbẹ́ni tó lóun fẹ́ ṣe lórí kí ló ti ṣe rí
ṣé a lè sọ fáwọn Nàìjíríà pé kán gbẹ́kẹ̀lé Ọ̀gbẹ́ni kó lè sọ̀lú dẹ̀rọ̀ fún wọn? Báwa ṣe bọ́n ṣe ń ṣe òṣèlú nìyẹn, kò sí bí n ṣe jẹ́, kò sí bí n ṣe rí, ìsọkúsọ ló ń jẹ bẹ́ẹ̀. Sà, nínú ohun tí ó tún kà wọ̀nyàn láyà pàápàá ru gómìnà Adémọ́lá Adélékè ti ìpínlẹ̀ Ọ̀ṣun, wọ́n ló tó mú ara kó lẹ́gbẹ́ ni pé tó bá tiẹ̀ forúkọ lẹ̀ pé ta ni ó sáyìn fún gẹ́gẹ́ bíi pé ẹni yìí. Torí wàhálà yẹn làwọn Bọ́lá ń dálẹ̀, àwọn náà wà ń di akẹ́bọ̀jẹ náà gbé wí. Bọ́lá wo ń bẹ̀? Bọ́lá mélòó ló wà? Ṣé Bọ́lá mi ìwádìí wà nù ọ̀rọ̀ lóṣèlú? Bọ́lá Tinubu là ń sọ, Mr. President, owó sọ̀rọ̀ tà. Sọmọ bí tó bá dé abúlé, tó bá dàárín àwọn àgbà, wọ́n wulẹ̀ báyìí, kan wà nù wọn. Ibi táwọn ọmọdé máa ń gọ̀ sí, tágbà bá jókòó tó fọwọ́ lọ́wọ́ báyìí tó ń wò. Nǹkan tó rí ìwọ ọmọdé ò lè rí. Tó bá jókòó sábẹ́ kí ìwọ gun bí yẹn lọ sókè. Nǹkan tí àgbà ń rí ò lè rí. Kò dẹ̀ sí bí ọmọdé ṣe lè ní aṣọ tó. Lákìsà bí àgbà. Éèjì náà ń pè é. Experience ló ń jẹ́ bẹ́ẹ̀. Tó bá dẹ̀ sọ fún ẹ pé nílùú Haúsá á ní kàdákàdá, nílùú Ìgbò á ní wáyòwáyò, ilẹ̀ Yorùbá ní mùsùlùmí. Ẹ̀jẹ̀jẹ̀ o. Ṣùgbọ́n àwọn wòlíì tó ń jáde pé PDP ti ṣe kíní kan nínú kíní, wọ́n ti fagbálẹ̀ ìyá nínú ìjọba ẹ̀mí, ọbẹ̀ láti já dànù. Àwọn jọ́lọ̀, wòlíì jọ́lọ̀, ṣébí èèyàn náà ni wọ́n. Àbí èèyàn kan. Wọ́n láwọn rí nínú ẹ̀mí lọ́hùn ni. Ibi tí bàbá wa ti lọ sí, tó lọ kọ́ọ̀tù tèmi dé Port Harcourt, tó lọ sí ilé fún èèyàn kan. Bàbá ńlá dọ̀tí. Ọlọ́run ọjà ìrúbọ ní age tó dì, wọ́n fa ìsinú dọ̀tí. Náà gbéra ẹ̀ ló ń lọ kété. Bàbá fagbòrò àfagbòrò. Ṣé kò jókòó kó wò ó rí? Ṣé kò jókòó kó tútù wò pé ọmọ tó ní kí n wá ṣe kínní kí ló ń ṣe rí? Àbí wá yẹ̀ wò ọkọ̀ bẹ́ẹ̀ dìjà. Tó lè tọ́ lágbo. Àbí torí gbogbo olúwa gbogbo iṣẹ́ àṣìbẹ̀ gbogbo alárí. Àyà kọ́ọ̀tù pé ó tún kó sínú mọ́tò eré ló fi dé. Kò ṣe wọnú ilé. Ìwà dọ̀là àtẹjọ́. Tó bàbá wa ọ̀pọ̀lọpọ̀ ọgbọ́n àti ìmọ̀ láti rí gbámú lónìí